ìjà ẹ̀sìn ọwọ́ ayẹ kó jẹ́jà ẹ̀sìn náà látún máa jà nílẹ̀ Yorùbá bí àmójúgbà mi tì ibi tó bá yẹ ká ti bọ́gbọ́n tá a bá wá lọ rèé bá ẹ̀gọ́ níbẹ̀ àmọ́ ṣe ni ní kàyéfì kò sọ́lọ́pàá lórílẹ̀‐èdè Nàìjíríà mọ́ ẹ bá lọ rèé mú to serve and protect with integrity kúrò nínú ọkọ̀ yín o ilẹ̀ ń ṣàf àbórí ń ta yín ni amòfin tí ò mófin orílẹ̀‐èdè lò bẹ́ẹ̀ làwọn ọ̀gá yín fìdí pagbá sórí àga ọ̀ràn láwọn ọ́fíìsì wọn bẹ́ẹ̀ bá wá ti gbaṣọ dúdú bí aṣọ opó tán tí wọ́n tún jàjà gbébọn lé yín lọ́wọ́ láti máa fi protect community bíi kẹ́ ẹ máa fi pààyàn kiri ni kò lè dùn mí fún yín o ńgbò ó jẹ́ pọ̀pọ̀lọpọ̀ yín ọdẹ ọ̀yà àtòkété lẹ̀ ń ṣe lábúlé kẹ́ tó gba fọ́ọ̀mù ọlọ́pàá bẹ́ẹ̀ wọ́n bá mákọ̀pẹ́ joyè ọrùn gíní ọmọ wò wọn ì tí ì gbàgbọ́ pọ́lọ́pàá ń làwọn tí wọ́n lọ rèé kidnap ta lọ lọ́rùn nílé rẹ̀ nìbàdàn lónìí ẹ tún wá lọ rèé lu bọ́ọ̀sì tí ò ní register number kí wọ́n mọ̀ bá a lè trace yín àbí ń ṣe ló yẹ káwọn ọmọ Ìbàdàn dáná sun yín kẹ́ ẹ jóná gúrúgúrú kí wọ́n wá kó irú yín lọ sódò àṣejì rẹ̀ kí wọ́n mọ̀ bá a lè trace yín rárá ẹ̀yin ọmọ àlè ránkìràn yìí kí wọ́n wá lọ rèé máa fi bọ́ọ̀sì yín ná lálùpọ̀ sí Ìwó road ẹ̀yin àfáòsì tẹ́ fìdí pagbá sí lọrin ojoojúmọ́ ni wèrè yín ń gbókùn ẹ wá ń ṣòṣì bí ẹran aṣẹ́wó ẹ̀yin akúmọ̀mọ́jú dìwọ̀n wọ̀nyí bẹ́ẹ̀ bá ṣe tó lóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣá ẹ̀bámọ̀ ti gbé ta lọ lọ́hún sínú àhámọ́ ẹlẹ́ẹ̀kejì ẹ̀yin ń jà fọ́lọ́hún nígbà tọ́lọ́hún sì ti bínú sí yín ẹ̀yin aláìníṣẹ́ irú Arabia lásán US Imam ìgìdì rẹ̀ ń ṣeré ẹ̀tẹ́ ó ní kí wọ́n gbé òun lọ sódò wèrè náà ń fẹ́ rè wẹ̀ ohun tí ó yọ yín lọ́wọ́ lẹ́ńlẹ́ra wọlé yìí ó ọyẹ sì ti gbàgbé pé kì í ṣe Buhari ní bẹ láṣọ rọ̀ọ̀kì ńbẹ́ ti sun òkú àdògán jẹ Alhaji Fatai ńkọ́ Olódùmarè ọba obìnrin léèrè bẹ́ẹ̀ bá kú lónìí òkú yín ò ní bọ́ lọ́run lé ṣé wá rí pẹ́yìn gan ni báńdíìtì nílẹ̀ Yorùbá ẹ wá fẹ́ gbófin tí ò lè wọ́ọ̀kì wá sílẹ̀ káàárọ̀ àjíbí kò ní í ragbá fún yín ṣé dandan ni kẹ́ ẹ dájà ìṣínlẹ̀ nílẹ̀ Yorùbá ni ẹ ṣe kúkú fọwọ́ mú nọ́ọ̀tì tẹ́ ẹ wà ńjọ orú ẹ̀ bá tún ṣòro lọ́wọ́ yín ńlẹ́ mọ definition Ìgbòho ṣá ẹni wọ́n wá ya pátánì rẹkùn sí yín láwùjẹ ẹ lọ́mọ tó lè kọ̀ǹtrólù yín ni ẹ̀ ń gbé ojọ́pọlọ dìdìrìn bíi tiyín náà ni ó wà lórí ọmọ yín tí wọ́n máa fìbọn pààyàn kiri bíi ìgalà ẹni tọ́lọ́pàá kan nínú àwọn ọlọ́pàá Ìdíròkò border patrol team Ìdíròkò area command ní Ìpókíà local government tó ń ṣẹ̀ṣẹ̀ parí o ọta àbọn méjì ni wọ́n gbàgbé sí lára wọ́n pa tán wọ́n súré wọnú ọkọ̀ wọ́n sá lọ area commander Ìdíròkò náà sì ń bá wọn dọwọ́ bò ó bóyá ghost police officer ń lọ sí yìnbọn pẹ̀ni ẹlẹ́ni ọtí ẹ̀ ti pẹ́ tí wọ́n ti ń ṣerú nǹkan báyìí lágbègbè Ìpókíà local government bẹ́ẹ̀ bá wá dájà ìsìnlẹ̀ tán dandan ni kó yọ yín lẹ́nu abálájọ tẹ́ fi ní kí wọ́n pàṣẹ ṣe rẹ́ àlá tí ò lè ṣẹ ṣé ẹ mọ̀ pé ìran Usman Dan Fodio lẹ́yìn ìran ọmọ Odùduwà àṣìlá wa èèpo níyín láàrin àlìkámà ẹ̀yin rúkìrú ọbẹ̀ wọ̀ yìí mùsùlùmí tó ń bá mùsùlùmí òdodo ló kọjẹ́ àyànga sí yín láì mọ̀ ń padà bọ̀.